A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ alámòójútó àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé NIDCOM ti ní ìjọba àpapọ̀ ti ṣetán àti gbàlejò àwọn ọmọ Nàìjíríà tí wọ́n lé kúrò lórílẹ̀-èdè United States. Adarí ìròyìn fún NIDCOM Abdulrahman Balogun ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn nírọ̀lẹ́ àná. Bí ó ti ní Ministry of Foreign Affairs ni ó ń ṣe agbátẹrù ètò. Balogun tẹ̀síwájú wípé ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ interagency láti bójútó ọ̀rọ̀ bí ó bá ṣeé ṣe wípé wọ́n padà lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní US. Lára ìgbìmọ̀ yìí la ti rí Ministry of Foreign Affairs, NIDCOM, Ministry of Humanitarian Affairs àti ọ́fíìsì National Security Adviser (NSA). Bí ó bá jẹ́ wípé lọ́pọ̀ yanturu ni wọ́n lé ọmọ orílẹ̀-èdè padà sílùú wọn (mass deportation), bí a kò bá gbàgbé wípé 3,690 ọmọ Nàìjíríà ní US ní ó ń kojú lílé padà (deportation) lẹ́yìn ìgbésẹ̀ Ààrẹ Donald Trump láti lé àwọn tí wọn kò ní ojúlówó ìwé ìgbélùú kúrò nílùú. Ṣùgbọ́n agbẹnusọ NIDCOM tẹnumọ́ wípé àjọ wọn kò gbọ́ wípé wọ́n ti ń ṣètò àti lé àwọn ọmọ Nàìjíríà kankan kúrò ní US. Ọjọ́bọ̀ tí ó kọjá ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ogunlọ́gọ̀ àwọn arìnrìn-àjò tí wọ́n sì ti taari àwọn mìíràn padà sí ilẹ̀ baba wọn pẹ̀lú ọkọ̀ òfurufú ológun. Ìròyìn jábọ̀ wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ọmọ Nàìjíríà àti àwọn mìíràn láti ilẹ̀ aláwọ̀ dúdú ni ó kàn tí ìjọba Amẹ́ríkà fẹ́ lé padà báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wùadé Kínní ti pàṣẹ kí wọ́n rọ gbogbo ìgbìmọ̀ ìwúyè tí àwọn kan gbé kalẹ̀ láì gba àṣẹ. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ni ọba yìí ti ṣe ìkìlọ̀ wípé wọn kò gbọdọ̀ ṣe ìpàdé tàbí ìgbìmọ̀ tí ó ní í ṣe pẹ̀lú ìwúyè mọ́. Ọba Ọ̀wùadé tẹnumọ́ wípé wọ́n gbọdọ̀ gba àṣẹ kí ẹnikẹ́ni tó gbé ìgbésẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìwúyè rẹ̀. Lẹ́yìn èyí ni Aláàfin ní kí wọ́n dẹ́kun gbogbo ìgbésẹ̀ ìgbìmọ̀ ìwúyè. Bákan náà ni ọba ní gbogbo ìgbésẹ̀ ìkówójọ gbọdọ̀ lọ pẹ̀lú ìtọ́ni láti ìdílé oyè. Bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí èyí, ó ní wọ́n á fi àtẹ̀jíṣẹ́ léde bí àsìkò bá tó fún ìkówójọ, kí wọ́n sì gba àṣẹ láti ọ́fíìsì rẹ̀ kí wọ́n tó gbé ìgbésẹ̀ kankan lórí ìwúyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òní ọjọ́rú ni ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Ọmọ́yẹlé Sowore bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn cybercrime tí iléeṣẹ́ ọlọ́pàá pè takò nílé-ẹjọ́ gíga ìlú Àbújá látàrí wípé ó pe ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ní illegal IGP. Sowore bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi sí ẹ̀sùn 17 tí wọ́n lọ́ mọ́ lẹ́sẹ̀ lẹ́yìn tí àwọn ka àwọn ẹ̀sùn ọ̀hún kalẹ̀ nílé-ẹjọ́. Lẹ́yìn tí Sowore bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn, ni adájọ́ Abdullahi Liman sún ìgbẹ́jọ́ sí aago 3 ọ̀sán òní láti gbọ́ ẹ̀sùn lórí ìyọ̀ǹda ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn. Ìròyìn jábọ̀ wípé ẹ̀sùn yìí tàn kálẹ̀ tí ó mú àwọn èèyàn jàǹkàn-jàǹkàn láàrin ìlú yọjú sí ilé-ẹjọ́ láti ṣe àfihàn ìṣọ̀kan wọn pẹ̀lú Sowore. Lára àwọn tí ó wá síbi ìgbẹ́jọ́ la ti rí Sínátọ̀ àná Shehu Sani, ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Alpha Mozigwe, adarí ActionAid lórílẹ̀-èdè Andrew Mamidu àti aṣíwájú rẹ̀ Ene Obi. Bákan náà ni àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè àti ọmọ ẹgbẹ́ Take It Back Movement tí Sowore ń darí ya wọ ilé-ẹjọ́ láti fi àtìlẹ́yìn wọn hàn sí ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn àti olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC). Lánàá ọjọ́ Ìṣẹ́gun ni iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn oníkókó 17 kan Sowore nítorí ó pe IGP ní illegal IGP lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Ẹgbẹ́tókun tí ó yẹ kí ó ti gbé iṣẹ́ ìṣèjọba sílẹ̀ lẹ́yìn tí ó pé 60 ọdún láti oṣù kẹsàn-án ọdún 2024, iye ọdún tí ó ní àǹfààní àti lò lórí ipò, ṣùgbọ́n béèrè fún àsìkò sí i lẹ́yìn
àyípadà àbádòfin láti ilé ìgbìmọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu náà sì bu ọwọ́ lù ú. Àyípadà òfin yìí ni ó fún Ẹgbẹ́tókun láǹfààní àti lo ọdún 4 sí i gẹ́gẹ́ bí ọ̀gá yányán fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Nínú ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tako Sowore ni wọ́n ti ní Sowore mọ̀ wípé irọ́ ni orúkọ tí ó pe Ẹgbẹ́tókun, ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ sọ èyí láti fi tàpá sí òfin. Sowore tí wọ́n fi sí àhámọ́ lẹ́yìn tí ó jẹ́ ìpè ọ̀gá ọlọ́pàá ní ọjọ́ Ajé ṣe àpèjúwe àwọn ẹ̀sùn wọ̀nyí ní ẹ̀sùn yẹ̀yẹ́ (ridiculous). Ó ní ẹ̀sùn tí ó ṣe yẹ̀yẹ́ jùlọ rèé láti iléeṣẹ́ ọlọ́pàá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook àti WhatsApp ni Sowore ti ṣe yẹ̀yẹ́ ẹ̀sùn wọ̀nyí. Ó tún fi kún un wípé Ẹgbẹ́tókun kò pójú òṣùwọ̀n (incompetent). Ó ní ó súré lọ ilé-ẹjọ́ lọ pe ẹ̀sùn ṣùgbọ́n ṣí orúkọ kọ sílẹ̀ nílé-ẹjọ́. Wọ́n kọ Ọmọlẹ́yẹ kàkà kí wọ́n kọ Ọmọyẹlé, wọ́n tún wá kọ Insight INSIGHT kàkà kí wọ́n kọ Incite INCITE. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Yorùbá bọ̀ wọ́n ní kójú má ríbi gbogbo ara lóògùn ẹ̀. Èyí ló dífá fún bí gbogbo òpópónà ṣe dá páropáro pẹ̀lú ìbẹ̀rù wípé kí wọ́n má fi wọ́n sọ̀kò padà sí ilẹ̀ baba wọn láti orílẹ̀-èdè United States lẹ́yìn àṣẹ tí ààrẹ Donald Trump pa ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbogbo àwọn arìnrìn-àrè tí kò bá ní ojúlówó ìwé ìgbélùú ni wọ́n máa fi ránṣẹ́ padà sí ìlú wọn. Àpẹẹrẹ sì ti fi ojú hàn pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n ti ń gbàlejò ọmọ wọn padà pẹ̀lú ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun àti mámúgaàrí handcuff lọ́wọ́. Àwọn apá ibì kan ní Chicago ni ó ti dákẹ́ rọ́rọ́ pẹ̀lú ìbẹ̀rù kí àwọn agbófinró ICE má rọ́wọ́ tó wọn. Ìwọ̀nba èèyàn ló ní ìgboyà àti lè bóde yàtọ̀ sí àwọn tí kò ní ìwé ìgbélùú. Ọkàn àwọn tó ní ìwé ìgbélùú gan ò balẹ̀, gbogbo wọn ni wọ́n ń ṣọ́ra ṣe. Olùgbé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Steve ṣe àfihàn ìbẹ̀rùbojo rẹ̀ sí ìyá rẹ̀ tí ó wá láti Mexico ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣùgbọ́n tí kò ní ojúlówó ìwé ìgbélùú. Ó sọ fún akọ̀ròyìn Skype wípé ìgbé ayé tí ó dára sí i ni ìyá yìí lé wá fún àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n tí kò lè jáde síta báyìí kí ọwọ́ agbófinró má bàa tẹ̀ ẹ́. Òṣìṣẹ́ kan tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ojúlówó ìwé ìgbélùú ṣe àpèjúwe bí ìbẹ̀rùbojo ṣe ní ipa nínú ìgbésí ayé rẹ̀. Ó ní pẹ̀lú ìbẹ̀rù ni òun fi ń ṣe gbogbo nǹkan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ìgbà tí òun kò lè jáde ṣùgbọ́n nísìnyí alẹ́ nìkan ni ó máa ń jáde. Bí ó ti ń rìn fẹ̀tòfẹ̀tò bí olè agétí, ó ní òun ní igi lẹ́yìn ọgbà ìdílé rẹ̀. Ẹ̀rù ń bà á kí wọ́n má rí i mú fi ránṣẹ́ padà sílé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.